ilé-ẹjọ́ ilẹ̀ gẹ̀ẹ́sì ju Ekeremadu àti ìyàwó ẹ̀ sẹ́wọ̀n pẹ̀lú iṣẹ́ àṣekára. àjọ ọmọ ti sọ sẹ́nitọ̀ ilé wa Ekeremadu, ìyàwó rẹ̀ abilékọ Beatrice Ekeremadu pẹ̀lú dókítà tó ń ṣiṣẹ́ fún wọn dókítà Obinna Obata dèrò ẹ̀wọ̀n báyìí. ilé-ẹjọ́ gíga kan nílẹ̀ gẹ̀ẹ́sì ti ju ọkùnrin náà sí ẹ̀wọ̀n ọdún 9 àti oṣù 8 nígbà tí wọ́n ní kíyàwó ẹ̀ lọ ṣe ẹ̀wọ̀n ọdún 4 àti oṣù 6 tí wọ́n sì rán dókítà tó ṣe agbódegba iṣẹ́ náà ní ẹ̀wọ̀n ọdún 10. ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n gbìmọ̀pọ̀ láti yọ kíndìnrín ọmọdékùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ David Nwamini-Ukpo. wọ́n ní níṣe ni wọ́n dá bí ọgbọ́n láti mú ọmọdékùnrin ẹni ọdún 21 wá sí London pẹ̀lú ìpinnu láti sanwó gbà má bínú fún un lẹ́yìn tí wọ́n bá ṣiṣẹ́ abẹ fún un tí wọ́n sì yọ kíndìnrín rẹ̀ fi dípò ti ọmọ wọn omidan Sonia Ekeremadu ẹni tó ní àrùn kíndìnrín láti ọjọ́ pípẹ́ sẹ́yìn lọ́sibítù kan tí wọ́n ń pè ní Royal Free Hospital nílùú òyìnbó lọ́hùn-ún. onídàájọ́ ilé-ẹjọ́ náà Johnson fẹ̀sùn kan sẹ́nitọ́ Ekeremadu àtàwọn ẹmẹ̀wà rẹ̀ yòókù pé ẹ̀ṣẹ̀ ńlá gbáà lohun tí wọ́n ṣe pàápàá jùlọ lákòókò tófin kò fààyè gba ṣíṣe òwò ẹrú mọ́ rárá àti pé irú ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe náà lòdì sófin kò sì sí àǹfààní owó ìtanràn kankan fún eléyìí tàbí kí wọ́n fọwọ́ pa wọ́n lórí rárá. wọ́n ní ẹjọ́ táwọn aláṣẹ ìjọba ìlú òyìnbó yìí ń bá sẹ́nitọ́ Ekeremadu àtàwọn èèyàn rẹ̀ ṣe ni yóò jẹ́ àkọ́kọ́ irú rẹ̀ láti fẹ̀sùn fífi èèyàn ṣòwò ẹrú lákòókò ọ̀làjú yìí kan ẹnikẹ́ni lórílẹ̀‐èdè náà. wọ́n ní ọmọdékùnrin tí wọ́n fẹ́ yọ kíndìnrín rẹ̀ yìí kò mọ̀ nípa ohun aburú tí wọ́n fẹ́ ṣe fún un àfìgbà tó dé ọsibítù náà ló tó mọ̀ pé ṣe ni wọ́n fẹ́ yọ kíndìnrín òun láti fi rọ́pò ti ọmọ wọn ni. ṣùgbọ́n nínú àwíjàre tiwọn wọ́n ní mọ̀lẹ́bí Ekeremadu ní ọmọdékùnrin náà àti pé ṣe lohun tó fẹ́ ṣe fún Sonia wá láti ọkàn rẹ̀ kì í ṣe pé wọ́n fipá mú un rárá. nínú ìdájọ́ tí adájọ́ náà dá lọ́jọ́ ẹtì Friday ọjọ́ 5 oṣù 5 ọdún 2023 yìí ni wọ́n ti sọ pé kí sẹ́nẹ́tọ̀ yìí lọ ṣẹ̀wọ̀n ọdún 9 àti oṣù 8 nínú ọgbà ẹ̀wọ̀n kan tó wà láàrin ìlú náà pẹ̀lú iṣẹ́ àṣekára. adájọ́ Johnson ní kò sóhun tó burú níbẹ̀ rárá tí mọ̀lẹ́bí èèyàn bá fẹ́ fi kíndìnrín rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n bó bá ti di pé wọ́n ń sanwó fún ẹni tó fẹ́ fi kíndìnrín rẹ̀ sílẹ̀ òfin orílẹ̀-èdè náà kò fààyè gbà á rárá tí ìjìyà ńlá sì wà fún ẹni yòówù tó bá ṣe bẹ́ẹ̀ bí ọwọ́ bá tẹ̀ ẹ́. wọ́n ní ohun tó jẹ́ kọ̀rọ̀ sẹ́nitọ́ Ekeremadu burú jáì ni pé ọmọdékùnrin ọ̀hún kò mọ̀ pé owó tí wọ́n fẹ́ fóun yẹn láti fi ra kíndìnrín òun ni àfìgbà tó dé ọsibítù tí wọ́n ti fẹ́ yọ kíndìnrín rẹ̀ ló tó mọ̀ tó sì bú sígbe gbaragada níta gbangba. tẹ́ ò bá gbàgbé ó ti ṣe díẹ̀ tí tọkọtaya yìí ti ń pààrà ilé ẹjọ́ lórí ẹ̀sùn fífi ọmọ ṣòwò ẹrú yìí kí ìdájọ́ náà sì tó wáyé ní ààrẹ orílẹ̀-èdè wa tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti kọ̀wé sí àwọn aláṣẹ United Kingdom pé kí wọ́n fọwọ́ wọ́nù kí wọ́n jọ̀wọ́ jàre fojú àánú wo sẹ́nẹ́tọ̀ ilé wa ọ̀hún nítorí ìpa tá a pa ògbèrì a ò gbọ́dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ ti bọ́ sórí báyìí nítorí kò jọ pé wọ́n gba ìpè Ọbásanjọ́ pẹ̀lú èyí tí àwọn aṣòfin ilé wa pàápàá ṣe. wọ́n padà ran ọkùnrin náà ìyàwó rẹ̀ àti dókítà wọn sẹ́wọ̀n ni. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.